eégún aláré abíkókó létí aṣọ orímọ̀ògùn jẹ́ oko lẹ́mí àgbẹ̀. mo ní bá ní wọn ò fò níjú aré èmi dọ́là mojúbà alára ajérò mojúbà ọwárangún àga ẹ̀tún jẹ́ ojú mi í ṣe. Bùkọ́lá Òṣùnwòyí náà rèé, gbogbo yín pátá náà ni mo kí wọn lólódì kankan lórí Yorùbá Dùn Ká ní ìkànnì YouTube yìí, ibi tí a ti ń ka ìwé Ọláwuyì Ògúnníran eégún aláré. Ṣàró àwọn ọ̀gá ni mí, ọmọ oníbò ẹja ṣàró gbágbà ìyàwó àtàrúgbó ṣèlógì ọmọ ṣàró ọ̀gbẹ́ tó jù tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ̀ tán ìbú gbogbo ní jẹ́ lómi. Ẹni tó bá bá mi dé ṣàró àwọn ọ̀gá ṣùkúṣùkú ẹja la ó fún jẹ, èèyàn tí ò bá wa dé ṣàró àwọn ọ̀gá egungun ẹja ni yóò jẹ. Èmi lọmọ gbígbámòde dára ìgbámòde bàjẹ́ ọ̀ká ńlá abojú pupa kò wálé bàbá Ògúnbọ̀dé. Bẹ́ẹ̀ ṣe ń bá wa gbádùn ètò yìí Yorùbá Dùn Ká eégún aláré Yorùbá Dùn Ká, ẹ máa bá wa fẹ́ràn ẹ fọ̀rọ̀ ránṣẹ́, ẹ máa bá wa pín, ẹ sì máa tẹ̀lé wa. Àjọṣe wa kò ní bàjẹ́. Orí kìíní la parí lásìkò tá a pàdé gbẹ̀yìn. Orí kejì náà la ó sì ti bẹ̀rẹ̀ lónìí, tí ṣe ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n Ọ̀jẹ̀ládé ọmọ ọ̀jẹ̀ lárìnàká. Àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ ètò tàbí ẹníṣẹ́ tẹ́ ẹ fẹ́ bẹ̀ wá èyí tó ní ṣe pẹ̀lú àṣà wa. Ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí kẹ́ ẹ fi ọ̀rọ̀ ránṣẹ́ 0 8 0 3 2 8 5 2 5. Wọ́n ní ìdí iṣẹ́ ẹni là ń múni lọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹṣin kì í dáni kí a má tún gùn. Bí Ọ̀jẹ̀ládé àti bàbá rẹ̀ ọ̀jẹ̀ lárìnàká ti padà dé ìlú wọn tán ní Ọ̀jẹ̀ládé tún pinnu láti gba ọ̀nà àjò mìíràn lọ láti ṣeré. Bàbá rẹ̀ ọ̀jẹ̀ lárìnàká ti dàgbà nígbà tí à ń wí yìí, kò sì lè lọ sí òde idán mọ́. Nípa bẹ́ẹ̀, ó fi ọ̀pọ̀lọpọ̀ agbára rẹ̀ han ọmọ rẹ̀ pé kí ó máa fi ṣe ọkùnrin. Ó sì tún mú dá ọmọ rẹ̀ náà lójú pé mímí kan kì yóò lè mí wò mọ́. Ṣùgbọ́n níbi tí Ọ̀jẹ̀ládé ti ń palẹ̀ mọ́ láti lọ sájò ní títàn ti dé tí bàbá rẹ̀. Fún ìdí èyí, ó fi odidi oṣù 3 gbáko ṣòkú bàbá rẹ̀ náà kí ó tó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ọkàn Ọ̀jẹ̀ládé balẹ̀ pé àjò náà yóò dára fún òun, ní ti pé idán pípa dá a lójú tó àdá, àti pé àwọn oògùn tí a fi ń ṣọkùnrin tí bàbá rẹ̀ fún ń bẹ lọ́wọ́ rẹ̀ bí àbà. Àwọn mìíràn sì kún ilé. Yàtọ̀ sí ìwọ̀nyí, Ọ̀jẹ̀ládé pàápàá tọ́ ọkùnrin fún ara rẹ̀. Kí a má wulẹ̀ fa ọ̀rọ̀ yìí gùn lọ bí ilẹ̀ bí ẹni mọ́, Ọ̀jẹ̀ládé dé ìlú kan báyìí láti pidán. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó lọ sí ọ̀dọ̀ baálẹ̀ ìlú. Baálẹ̀ náà sì gbà á láàyè pé kí ó wá ṣeré fún òun. Nígbà tí ọjọ́ arí pé, baálẹ̀ jókòó, àwọn aya rẹ̀ jókòó, àwọn ìjòyè jókòó, àwọn bọ̀rọ̀kìnní náà sì jókòó. Gbogbo tọmọdé tàgbà ìlú sì pèsè wámú láti wòran. Ṣé láti ọjọ́ tí aláyé ti dáyé, bí eégún aláré yóò bá pidán, wọn a máa júbà ara wọn. Ọ̀jẹ̀ládé pàápàá kì í pidán láì júbà, ṣùgbọ́n ní ọjọ́ aré tí à ń wí yìí, kò júbà fún ẹnì kankan tí ó fi ń ṣeré lọ. A kò mọ̀ bóyá páàgùn ni ó ń dà láàmú, nítorí pé ó ti gbójúlé agbára tí bàbá rẹ̀ fún púpọ̀. Ọ̀kan nínú àwọn ọ̀fọ̀ tí ó pè lójú agbo kí ó tó bẹ̀rẹ̀ aré lọ báyìí, a kì í ráfẹ́fẹ́ mú, a kì í rómi mú, kò sẹ́ni tó lè mófo, torí afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ lórúkọ bàbá ijì, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lórúkọ bàbá òjò. Kàkà kéjì ó pa mí, ẹja dẹrù á máa lọ, àgbìn sínú ní tẹgbin, àkù sínú ní tẹgbin. Ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ní gbé, ọ̀rọ̀ tó bá ń dìjí mèrè, ọjọ́ tó bá fojú kan alápínni ní túká. Bí ó ti pọ̀fọ̀ náà tán ni àwọn oníbàtà fìlù sí i. Nígbà tí ó dá orin yìí pé bígbín bá fẹnu kan iyọ̀ á kú o, bóbìnrin bá fojú kun orò ó gbé. Ẹ̀gan ni ẹ̀. Ọ̀jẹ̀ládé kọ wábi wọ́ sí orin ní ojú agbo lọ́jọ́ náà, èyí tí ó jẹ́ pé ó fi hàn gbangba pé ó gbójúlé nǹkan kí ó tó máa ṣeré lọ.
bí ó ti ń kọrin onírúurú tán ni ó bọ́ síwájú baálẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí fi ẹ̀sà kí baálẹ̀ ní àkìdélé kí ó tó máa bá idán pípa lọ. Báyìí ni Ọ̀jẹ́ládé ṣe kí baálẹ̀: bàbá kẹ́ ẹ pẹ́ o, Ìkòyí ọmọ ẹrù Ọ̀fà, tapótapó ẹ sì ń dẹ́rù ogun bani. Oníkòyí o, ṣé kò sí nǹkan kan? Ogun ló burú lẹ̀ṣọ́ ò délé pé. Ogun ló burú lẹ̀ṣọ́ ò péra wọn ló kọ ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ agbọ̀n lọ́nà. Àádọ́jọ lẹ̀ṣọ́ nílé igbọ́n. Alápótabíran ló kó wọn rojú ogun. Ogun náà ló pa wọ́n ni wọ́n fi kù 50. Ẹ̀rìndínsunlé ẹ̀rìndínsunde ẹ̀rìndínú wọn ló sùn kéèpẹ̀. Ààrẹ yọ méjì tó kù mọ́. Agogo idẹ la fi ń wọ́ máa kú fẹ́yẹ rìn kiri. Ogun àjàwẹ̀yìn ló ti mẹ́ṣọ́ wù mí. Ogun ojoojúmọ́ ló múlé igbọ́n sú mi lọ. Ará igbó mọ̀pó ọmọ ọjà Ósè, àní wọ́n wàá relé bàbá rẹ̀ nílé Oníkòyí ọmọ ẹrù Ọ̀fà, ọmọ àpò Olúṣígun. Oníkòyí kì í gbọ́fà lẹ́yìn, gbágbá iwájú ni bàbá wọn fi gbọ́ta. Oníkòyí o, ṣé kò sí nǹkan kan? Obìnrin Ìkòyí, àwọn kì í pagbọ́n níkòyí ilé. Níjọ́ tí wọ́n bá pagbọ́n níkòyí, etí òun ni wọ́n rán bàbá wa. Obìnrin Ìkòyí wọn kì í jó òkété. Àtúngun ni bàbá wa fi í ṣe. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lọmọ bíbí Oníkòyí ń fapá ewu ṣáìjẹ́ ẹ̀kọ́. Ìkòyí mọ lọ́jà ìgbọ́n nílé. Èrùwà ṣìngín abẹ́ ló sùn. Ọmọ enini tó mú koríko wúwo. Ọmọ kòtókòtó níkòyí ilé. Ọmọ kóńgbárí lójú ogun. Ọmọ àgbàrá ṣojú ọ̀nà kó tó ń pórì. Wá gbógun dọ́nà ogun adètè. Wá gbógun dọ́nà ogun adèrò. Òkòtò ń pòrí gbógun dọ́nà ogun adìbínú. Bógun ó ṣe é jà níkòyí ilé. Adégúnlọ́lá lọmọ ẹni tí gbágogo tí máa kéde. Bógun kò sì ní ṣe é jà níkòyí ilé. Adégúnlọ́lá lọmọ ẹni tí gbágogo tí máa kéde. Ìwọ lọmọ ọlọ́fà kan ọ̀ṣọ́ṣọ́ ń ti ṣọ́. Ìwọ lọmọ ọlọ́fà kan ọ̀ṣọ̀ṣọ̀ ń ti ṣọ̀. Ìwọ lọmọ ọlọ́fà kan atakú gbagada ó kú sí gbogodo. Ọfọfà kan ṣoṣo pànìyàn 6. Ẹnì keje ṣe ó fẹ́rẹ̀ẹ́ kú. Ó ní má kú o, wọ́n relé bàbá àhún. Ó lọ wípé ó rọ́mọ jagunjagun lójú ogun. Ìkòyí mọ lọ́jà ìgbọ́n nílé. Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ agbọ̀n lọ́nà. Ẹ̀ṣọ́ Ìkòyí dá mi lóhùn, ìwọ ni ń ké sí. Bí Ọ̀jẹ́ládé ti fi ẹ̀sà kí baálẹ̀ débi tí ó ti sọ pé ẹ̀ṣọ́ Ìkòyí dá mi lóhùn, ìwọ ni ń ké sí, ní orí baálẹ̀ náà wúle ni ó bá da òpòrò owó bò ó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ìjòyè sì ṣe pẹ̀lú. Ṣùgbọ́n nígbà tí baálẹ̀ yóò ṣe èyí tí ó ká mọ̀mọ̀ jù, ni ó mú ọmọbìnrin rẹ̀ kan tí ó rẹwà púpọ̀, ó sì fi lé Ọ̀jẹ́ládé lọ́wọ́ pé kí ó fi ṣe aya. Inú Ọ̀jẹ́ládé náà dùn nígbà tí baálẹ̀ ta nírú ọ̀rẹ́ ńlá bẹ́ẹ̀. Ó sì fi ẹ̀sà dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ báyìí: mo dúpẹ́ lọ́wọ́ orí bàbá mi Ọ̀jẹ̀lárìnà ká ọkọ ìyádùn ni. Mo jójójó, bàbá fún mi lówó. Mo ṣọ̀jẹ̀ títí mo débi ilẹ̀ gbérọ̀ tí mo máyà wálé. Orí ní ṣe ni tá a dádé owó. Orí ní ṣe ni tá a tẹ̀ pa lẹ̀kẹ̀. Orí náà ló ṣe mí àtètè nìran tí bàbá fi fún mi lọ́mọ. Mo tún dúpẹ́ lọ́wọ́ orí bàbá mi àgbà ọ̀sànú ọlọ́run ń jọ̀lọ. Ọ̀sànú alágbẹ̀dẹ kì í tẹ́wọ́ gbowó. O ṣé mo dúpẹ́ o bàbá mi. Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ agbọ̀n lọ́nà. Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ agbọ̀n tí kò rí kú sá. Lẹ́yìn ìdúpẹ́ yìí ni Ọ̀jẹ́ládé bẹ̀rẹ̀ sí pidán. Ó tún ń jó, ó ń tàkìtì, ó sì ń yí padà di oríṣiríṣi nǹkan. Ó di màálù,
ó di abá òwú, ó di éèran, ó sì tún di ẹ̀rù gàlẹ̀ kò dìde. Níyìn ni ó pidán dé tí àwọn àgbà ọ̀jẹ̀ tí ó wà ní ìlú náà fi ránṣẹ́ sí i pé àwọn fẹ́ mọ ìdí tí kò fi bodè kí ó tó wọlé. Èyí ni pé wọ́n fẹ́ mọ ìdí tí kò fi júbà wọn kí ó tó máa ṣeré lọ. Ṣùgbọ́n kàkà kí Ọ̀jẹ̀ládé túbá kí ó sì júbà wọn níbi tí oníṣẹ́ gbé bá a, irọ́, orin ni ó fi wọ́n dá pé ìkòkò tó fojú dẹ̀yìn afọ́ o, obìnrin tó fojú dòrò orò ó gbé. Lẹ́yìn tí àwọn àgbà ọ̀jẹ̀ náà ti fi ara Ọ̀jẹ̀ládé sùn tí kò sì gbọ́, ni wọ́n pinnu láti fi ara wọn hàn án. Wọ́n pé bírí, wọ́n sì pè kótó lórí rẹ̀ ní ìkọ̀kọ̀. Ẹnìkan kò mọ̀ tàbí fura pé àwọn kan ń dètè. Ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn rí ni pé Ọ̀jẹ̀ládé paradà ó sì di ọ̀ọ̀nì tí ń lanu pàgà. Ṣùgbọ́n nígbà tí ó pẹ́ tí ọ̀ọ̀nì náà ti ń lanu tí ó sì ti ń jàràpà nílẹ̀, ni àwọn ènìyàn bá dédé gbọ́ tí ọ̀ọ̀nì ń fẹ́ ṣàjúwe fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ibi tí oògùn ẹ̀rọ̀ kan wà kí ó lè lò ó. Ìgbà yìí ni àwọn ènìyàn tó mọ̀ pé nǹkan ti yíwọ́. Orúkọ ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó ń fi ẹ̀ṣà rán níṣẹ́ náà máa jẹ́ Ọ̀jẹ̀kúnlé. Iṣẹ́ tí ó rán náà lọ báyìí: Ọ̀jẹ̀kúnlé oṣó rí nǹkan, ayé gbìyànjú wọ́n yí mi láwọ̀ padà kíákíá. Ayé yóò ṣẹ, ayé ní gúnyán eérú, ayé ní roka èèpẹ̀. Báyé ṣe èèyàn tán wọn àtẹsẹ̀ mọ́rin kíákíá. Ayé ló ṣagbe tó dá láró igbó, ayé ṣàlùkò ó dolóṣùn ẹ̀gàn. Ayé ò ní ṣe yín, ẹ ò ní ṣì ṣe. Ayé ló ṣe mí tí mo dèrè lákọ̀ọ́kọ́ ọjọ́. Bí ó bá síṣu, kí la ó máa pè níyàn? Bí ó bá sélùbọ́, kí là á pè lámàlà? Bí ó bá ságbàdo, kí là á pè lẹ́kọ̀ọ́ yangan? Ọpẹ́lọpẹ́ orí bàbá mi náà ló yọ mí nígbà tí mo dèrè lákọ̀ọ́kọ́ ọjọ́. Ìgbà tó tún dẹlẹ́ẹ̀kejì yìí ń kọ́. Kíní ọ̀hún ti yíwọ́ o ará ìlú mi. Ọ̀jẹ̀kúnlé wá súré relé. Ó bá mi délé bàbá mi. Àdó kan ń bẹ lájà àmì lólóló. Ìgbà tó bá mu dé, gbogbo rẹ̀ yóò sì ṣẹnu re. Ará lògbó, ọmọ ẹkùn níbà, ayé bínú kán. Wọ́n sọ kán sómi, ayé bínú iyọ̀, wọ́n poyọ̀ méèpẹ̀. Ayé bínú Ọ̀jẹ̀lánàdé, wọ́n yí láwọ̀ padà kíákíá. Eégún ló ṣèyí, àálà yóò mọ̀ ọ́n dá, torí kálukú ló ń ṣe kí ọdún bẹ́ẹ̀. Òòṣà ló ṣèyí, yárábì ó máa dá. Ọ̀jẹ̀lánàdé ló ń sọ bẹ́ẹ̀, ọmọ bàbá eléégún. Àgbà kò sí nílùú ìlú bàjẹ́. Ṣé ẹ ráyè àìsí nílé bàbá mi Ọ̀jẹ̀lárìnàká ọkọ̀ ìyádùn ni? Wọ́n ní bá a bá rebi adánilógún ọdún, bá a ràjò àdánilọ́gbọ̀n oṣù. Bàbá mi lọ láì dàgbà kan. Ikú Ọ̀jẹ̀lárìnàká ló yọ sílẹ̀, ẹ ò rójú ayé. Bí Ọ̀jẹ̀kúnlé ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀gá rẹ̀ tán ni ó tètè ń sáré lọ sí ìlú wọn láti lọ mú oògùn ẹ̀rọ̀ tí ọ̀gá rẹ̀ sọ náà pé bàbá òun so mọ́ òkè àjà wá kí nǹkan tó bọ́wọ́ sórí. Ṣùgbọ́n kí ó tó dé, òjò ti ṣú bolẹ̀, ó sì ti fẹ́ máa rọ̀. Bẹ́ẹ̀ sì ni òjò kò gbọdọ̀ kánlé ọ̀ọ̀nì náà lórí. Bí òjò bá kánlé lórí, a jẹ́ pé nǹkan yíwọ́ nù. Nígbà tí ó pẹ́ díẹ̀ tí òjò náà ti ṣú, ni ó bá bẹ̀rẹ̀ sí rọ̀lé ọ̀ọ̀nì náà lórí níbi tí ó nà gbàlàjà sí. Bí òjò ti ń rọ̀, ni ó tún bẹ̀rẹ̀ sí pẹ̀ṣà pé ayé tó bí aró, ẹ rójú ayé tá a bẹ́ ò rí. Ayé bínú ewu, wọ́n fewú bọrí. Ayé ò ní ṣe yín, ẹ ò ní ṣì ṣe. Àrà ò ní jẹ́ rárún ẹsẹ̀ láyé tẹ́ ẹ wá. Èmi náà fẹ́ lọ bá bàbá mi Ọ̀jẹ̀lárìnàká ọkọ̀ ìyádùn ni. Èmi lọmọ Èjìwándé yìí lágbẹ̀dẹ, ìrèmọ̀gún ọmọ àyọyọ̀ tí jẹ́jí gbọ́jọ́. Èjìwẹ́rẹ́ ni ò jẹ́ nájà ní sàǹbé tó tòwẹ̀lì ni ò jẹ́ nájà àtìrè. Òṣèjì kò ṣòjò ló jẹ́ nájà amógún kalẹ̀. Èjìwándé ará Àwùjá irin ọmọ Olúgbọ́n ń ké nílé bàbá wọn.
gbogbo wọn ló ń pé Wándé ti múrin jẹ, ọmọ Àrẹ̀sà àjèjì agbálẹ̀ ọjà tó ní ọlá nínú. Gbogbo wọn ní ń ké pé Wándé ti múrin jẹ, àgbẹ̀roko kí o tọ́ orí òkìtì wò, yóò mọ̀ pé yín alágbẹ̀dẹ ò ránrin. Bí kò sí onírè a kò roko, bí kò sí onírè a kò yẹna, bí kò sí onírè a kò tí gódógbó ẹrú ṣáájú. Ire ló ti ń bọ̀ ló pọkọ́ fún mi wá, èmi náà ò ní mú ṣùbọ̀ fálágbẹ̀dẹ ará Ìrèmọ̀gún ọmọ Ayọyọ. Ó di gbére, ó di kése o, ẹ ò ní rójú olóró mọ́nú ọjẹ́ lànà dé dágbére fúnlẹ̀ láì ní wáyé mọ́. Bẹ́ẹ̀ bá délé, ẹ bá mi kí ìyá mi, ẹ pọ́ nìtún lọmọ dání ò wánú ilé mọ́. Bá a rebi adánilógún ọdún, bá a ràjò adánilọ́gbọ̀n oṣù, ọjẹ́ lànà dé lọ kò dàgbà kan, ọjẹ́ lànà dé ọmọ ìyá dún un ni. Bí ó ti ń pẹ̀sà lọ báyìí ni gbogbo ènìyàn ń dárò rẹ̀. Bẹ́ẹ̀ ni òjò ń rọ̀ burúkú burúkú lé lórí. Kí ó tó di pé òjò pọ̀ tó bẹ́ẹ̀ ni àwọn òwòrán ti sá sí abẹ́ ilé. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yòókù àti àwọn oníbàtà pàápàá sì ti wá ibi sá pamọ́ sí. Gbogbo wọn ń wo Ọ̀ọ̀nì ní ọ̀kánkán bí ó ti ń jàràpà nílẹ̀. A kò tilẹ̀ gbúrò Ọ̀jẹ̀kúnlé tí ó rán níṣẹ́ rárá. Nígbà tí ó ṣe àgbàrá òjò wọ́ Ọ̀ọ̀nì náà lọ sínú odò ńlá kan tí ó ní ojú ibùsí ìlú kan tí ó súnmọ́ ìlú náà. Nígbà tí àgbàrá òjò wọ́ dé odò náà tán ni ó rọra yọjú sí bèbí odò náà láti gbafẹ́fẹ́. Níbi tí ó ti ń gbafẹ́fẹ́ ni ó ti rí obìnrin dúdú kan tí ó ń bọ̀ wá sọ́nà ọ̀dọ̀ rẹ̀. Obìnrin náà ru agbọ̀n lórí rẹ̀. Bí ó ti rí obìnrin náà ni ó ń wò ó bọ̀ títí tí obìnrin náà fi fẹ́rẹ̀ kàn án lára. Bí ó ti rí pé obìnrin náà kù sáátà láti dé ọ̀dọ̀ rẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí pẹ̀sà pé, pẹ̀lẹ́pẹ̀lẹ́ o arẹwà lóbìnrin dúdú, máa dán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé nípa. Orójú ayé ààbò orí, ayé tó ṣagbe tó daláró igbó, ayé tó ṣàlùkò tó dolósùn ẹ̀gàn. Ayé náà ló ṣe mí mo dàbí Ọ̀ọ̀nì dúdú, máa dán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé nípa. Bí obìnrin náà ti wo ilẹ̀ lójijì tí ó rí pé Ọ̀ọ̀nì ni ó ń pẹ̀sà bí ènìyàn tí ó sì rí ẹnu rẹ̀ hàhà ní bèbí odò, ni ó bá fi ẹsẹ̀ fẹ́. Àṣé èrí ògì ló wà nínú agbọ̀n náà tí obìnrin náà lọ dà sórí àkìtàn tí ó wà lẹ́bàá odò náà. Bí èrí náà ti kan Ọ̀ọ̀nì yìí lára ni ó yíra padà di ènìyàn nínú ẹ̀kú eégún. Ní ọkùnrin náà bá sáré tẹ̀lé obìnrin yìí, ó sì tẹ̀lé dé ilé rẹ̀ níbi tí ó ti ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ sí fún òun àti ọkọ rẹ̀. Lẹ́yìn èyí, ó bọ́ bàǹtẹ́ kúrò lára. Ọkọ obìnrin náà sì fún ní ẹ̀wù àti ṣòkòtò tí ó wọ̀ lọ sí ìlú tirẹ̀ gan. Ó tilẹ̀ tún ṣáájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ilé pẹ̀lú. Orí kejì parí sí ojú ìwé kẹtàdínlógójì. Ìwé láti ọwọ́ Ọláwuyì Ògúnníran ni. Ọ̀jẹ̀ládé ọmọ Ọ̀jẹ̀lárìnàká ní orí kejì tá a parí yìí. Títí ìgbà míì tẹ́ ò tún láǹfààní àti máa gbọ́ wa gbọ́ Yorùbá Dùn Ká eégún aláré Yorùbá Dùn Ká. Bùkọ́lá Ọ̀ṣunwò, ọmọ bíbí Owólabí, Ṣàró Àwọ̀ngá, ọmọ oníbu ẹja. Ẹ máa bá wa fẹ́, ẹ máa fọ̀rọ̀ ránṣẹ́, ẹ máa tẹ̀lé wa, kí ẹ sì máa bá wa pín káàkiri. Àjọṣe wa ò ní bàjẹ́. Kí ni o tẹ́ fẹ́ fi ránṣẹ́ sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀, bí ìmọ̀ràn, gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ fẹ́ ká bá yín ṣe? Ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080 ẹ̀ta-èjì-òdo ẹ̀jọ ẹ̀ta-àrún-èjì-àrún. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.